Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Ẹ mọ̀ wípé a sọ fún yín wípé Queen Naomi àti Dr. Lizzy àwọn ni wọ́n lọ represent kábíyèsí ní Ọ̀yọ́ Túnjí village lórí ikú kábíyèsí ọba Adéfúnmi tí wọ́n kú ní South Carolina. Ṣé mọ̀ pé Queen Naomi àti Dr. Lizzy ni wọ́n lọ represent kábíyèsí níbẹ̀. Wọ́n ní àǹtí wa wọ́n ní bó ṣe gbé yọ nìyẹn. Ẹ mọ̀ pé kábíyèsí stop ẹ̀ wípé kó má lọ sí South Carolina yẹn nígbà tó fẹ́ máa lọ ní ọ̀nà airport. Gbogbo yẹn náà ni a ti sọ fún yín. Wọ́n ní bó ṣàṣe yọ sí South Carolina, wọ́n ní ìjà ló gbé lọ sí South Carolina o. Wọ́n ní àwọn Ọ̀yọ́ Túnjí village, wọ́n ní wọ́n ṣe dinner fún Queen Naomi àti Dr. Lizzy. Ṣé mọ̀ pé àwọn ni wọ́n lọ ṣe aṣojú kábíyèsí níbẹ̀. Wọ́n ní bí àǹtí wa ṣe débẹ̀ báyìí, wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ ìjà nìyẹn o pẹ̀lú Dr. Elizabeth. Ẹ mọ̀ pé àwọn àti Dr. Elizabeth ń jà tẹ́lẹ̀. A ti mú gist yẹn wá fún yín tán lọ attack Dr. Elizabeth ní London. Wọ́n ní bí wọ́n ṣe débẹ̀ báyìí, wọ́n ní wọ́n bá bẹ̀rẹ̀ sí pé Queen Naomi lórúkọ tí ò ń ṣe ti Queen Naomi. Wípé gold digger ni Queen Naomi. Wípé kì í ṣe ìyàwó tó dáa. Pé èèyàn burúkú ni Queen Naomi. Wọ́n bú Dr. Lizzy, wọ́n ní dinner table tí wọ́n set fún Queen Naomi àti Dr. Lizzy, wọ́n láǹtí wá lọ bẹ̀, wọ́n ló báǹkì tébù yẹn, wọ́n ní gbogbo oúnjẹ bẹ̀ dànù. Ṣùgbọ́n wọ́n ní Queen Naomi, wọ́n ní wọ́n jẹ́wọ́ pé èèyàn lọ́ọ̀ ni wọ́n. Wọ́n ní wọ́n mú ọwọ́ Dr. Lizzy dání. Wọ́n ní wọn ò sọ̀rọ̀. Wọ́n náà dẹ̀ fi dinner table yẹn sílẹ̀ fún àǹtí wa. Wọ́n láǹtí wa bẹ̀rẹ̀ sí pariwo, ó bẹ̀rẹ̀ sí halẹ̀. Wọ́n ní gbogbo àwọn tó wà ńbẹ̀, wọ́n ní gbogbo wọn, wọ́n náà kàn ń wo àǹtí wa gẹ́gẹ́ bí pé ṣé aya rere lèyí níbi tí èèyàn ti kú, tí wọ́n lọ console ẹni tó kú àti àwọn family àti ìyàwó ẹni tó kú. Ẹ bẹ̀rẹ̀ sí pariwo, ó bẹ̀rẹ̀ sí jà, ó bẹ̀rẹ̀ sí bínú, ó bẹ̀rẹ̀ sí pè wọ́n ní orúkọ tí ò yẹ kó pè wọ́n. Wọ́n ní Dr. Lizzy wọ́n náà fẹ́ bá fà á. Wọ́n ní ṣùgbọ́n Queen Naomi mú ọwọ́ wọn dání pé silent is the best answer for a fool, ni wọ́n fi ọ̀rọ̀ àǹtí wa yé ṣe. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àtìlẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Olódùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Wọ́n ní bí àǹtí wa bí wọ́n ṣe mú dinner table nìyẹn tán gbà o. Tí gbogbo oúnjẹ tó wà ńbẹ̀ tí gbogbo ẹ̀ dànù. Wọ́n ní bóúnjẹ dẹ̀ ṣe dànù. Ẹ̀dẹ̀ mọ Queen Naomi, ẹ mọ̀ pé wọn ò fẹ́ violence, wọn ò fẹ́ wàhálà, wọn ò fẹ́ bìlísì. Wọ́n ní bí
Queen Naomi ṣe fa ọwọ́ Dr. Lizzy nìyẹn tí wọ́n rọra fi dinner table sílẹ̀ fún àǹtí wa ipe kó máa jẹ gbogbo àwọn oúnjẹ tó dànù. Wọ́n ní bí wọ́n ṣe kúrò ní ibi tébù yẹn nìyẹn. Wọ́n ní ìtìjú ló bá dé fún àǹtí wa. Ẹ̀yin èèyàn lé ẹ mọ̀ pé allegedly ni gist yìí torí mi wá sí South Carolina o, mi wá bá wọn bẹ̀ o. Ṣùgbọ́n nǹkan tá a gbọ́ làwa torchlight sí. Ẹ̀yin èèyàn lé kí ló le tó yìí? Kí ló le tó yìí? Kí ló ṣẹlẹ̀ gan-an tó jẹ́ pé àǹtí wa wọn ò ní ojú tì rárá? Kí ló ṣẹlẹ̀ tó jẹ́ pé bí ìjà làǹtí wa máa ń jà every time? Kí ló dé tó jẹ́ pé àǹtí wo ò mójú wọn ò mọ́ra? Tó bá yá wọn ní wọ́n disrespect. Kò sí èèyàn kankan tó ń disrespect èèyàn kankan. Nǹkan téèyàn bá ṣe èèyàn máa sọ. Lóòótọ́ allege ni nǹkan tá a gbọ́ làwa torchlight sí. Tó bá jẹ́ pé lóòótọ́ ni gist tá a gbọ́ ẹ̀. Nǹkan tí àǹtí wa ṣe ò dáa o. Kò dáa o níbi tẹ́ ẹ ti lọ kíyàn. Ẹ lọ console èèyàn. Àwọn náà tún wá ń console yín. Mo mọ̀ pé tí kábíyèsí bá gbọ́rọ̀ yìí, wàhálà ló máa dá sílẹ̀ o. Wàhálà gidi. Bàbá wo ò fẹ́ràn nǹkan báyìí. Ìbànújẹ́ ló máa jẹ́ láti gbọ́ pé àǹtí wa wọ́n da dinner tí àwọn South Carolina ṣe wọ́n dàrú. Ẹ̀yin èèyàn lé tá bá tún gbọ́ update lórí a máa mú wá fún yín. A dúpẹ́ fún gbogbo etí tó ń gbọ́ wa ní ilé lóko àti lẹ́yìn odi. Ọlọ́run á bá mi ṣàánú fún yín o. Ẹ ṣé o, mo dúpẹ́ o fún àdúrótì yín lórí channel wa. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.